bí buttock bá jẹ́ ìdí kí ni anus ní èdè Yorùbá? A. Ojú ara. B. Fùrọ̀. D. Ojú ìdí. E. Ìpinnu. Ìdí. Buttock tó bá jẹ́ ìdí ní èdè Yorùbá, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún anus? Gbogbo wa la mọ̀ anus, ibi tí ìgbọ̀nsẹ̀ tó máa ń gbà jáde ní àgọ́ ara wa. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? A. Ojú ara. B. Fùrọ̀. D. Ojú ìdí. E. Ìpinnu ìdí. A. Ojú ara. B. Fùrọ̀. D. Ojú ìdí. E. Ìpinnu ìdí. Èwo ni nínú gbogbo ẹ̀? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sábàlá rí wí sí kí gbogbo wa ká jọ kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.